Ẹ káàsán sà. Ẹ káàsán. Àgbà yín ó dalẹ̀ fún alágbára Ọlọ́run. Àmín. Ẹ kú ìdílé àti agbègbè mú o. Ọlọ́run jẹ́ kí ẹ jèrè àwọn ọmọ yín. Àmín. Ẹ jèrè gbogbo wa. Àmín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé dáàdì. Mi ni Alhaji Musrifatu Sadimanu Olùgbàyé. Dáàdì, ipò wo lẹ dì mú ní agbègbè? Èmi ni baálé ilé oúnjẹ mi ti ilé tó kó tí ò sí aṣíwájú kankan fún mi. Nílùú Ìwó. Nílùú Ìwó. Baálé oúnjẹ ò pé méjì. Baálé ilé oúnjẹ ò pé méjì. Baálé yàtọ̀ sí baálẹ̀. Ó yàtọ̀ sí baálé. Ọmọ mi ni baálé àná ni baálé. Ṣé ó yẹ kó ní ẹ̀sìn kan tàbí agboolé kan pàtó tó yẹ kó máa jọba nílùú Ìwó yìí? Nígbà tí adáyé kó tó di pé ìsìláàmù gbòòrò, kó tó di pé wọ́n pé kí wọ́n má ṣe ẹ̀sìn mọ́ ní táwọn ọmọ ọba máa ń sìn nílùú Ìwó yìí, nílùú Ògún. Gbogbo òòṣà yòókù wọn kó wá láti Ògún ni. Irú eégún Sokoti ni o, nǹkan kan ni wọ́n jagun gbé wádùú. Ògún lọ́wọ́ aráàlú torí pé láti ilé Ifẹ̀ tá a ti kó ogun àti ẹ̀ ń pò ń bẹ̀ jagunjagun yan. Ẹni tí ó sì ṣọdẹ tí ó jagun Ògún ni ó máa bọ̀. Ní Ògún tí wọ́n máa ń sìn. Ṣùgbọ́n ní ti ìdílé láti máa jọba o, àwọn tí wọ́n bá jẹ́ ọmọ ọba tá a sí wá láti Ifẹ̀ yàtọ̀ sáwọn tí wọ́n ṣàjèjì wá bá wa, àwọn ni wọ́n á máa jọba ìdílé Ọlọ́run bàbá ní Ìwó yìí. Torí ó yàtọ̀ fún Ìbàdàn. Ìlú Ìbàdàn ni ọ̀dọ̀ ọmọ Ìwó mẹ́fà tó jọba ń bẹ̀. Ìlú Ìbàdàn. Ìlú Ìbàdàn. Ògúnmọ́lá ọmọ Fèsù ni. Àlàó Àmínú ọmọ ilé Bàṣẹ ni. Àlí Ìwó ló ti lọ. Nǹkan Àlí Ìwó tó jẹ nǹkan tó jẹ náà níta ọ̀sàdì ọba mẹ́fà lára àwọn jẹ nìbàdàn. Ẹ pẹ́ fún wa dáàdì. Wọ́n á fẹ́ béèrè pé dáàdì, láti ìgbà tí a ti fi orí yín sọlẹ̀ sínú Ìwó yìí, ẹ má bínú bàbá mi o, ẹ pẹ́ fún wa o, ó di ọba mélòó tó jẹ? Bẹ́ẹ̀ tí mo lè sọ wípé ṣé mọ̀ pọ́mọdé kì í dá nǹkan kan mọ̀, ṣùgbọ́n èyí tí mo ti mọ̀ pé ọba lélẹ́yìí o kì í ṣe ẹnìkan ojú mẹ́fà tó dá lórí. Ọba mẹ́fà. Alákọ̀ọ́kọ́ Àmídà, Kòsírù, Àjàní, Abímbọ́lá, Tádéṣe, ìwákè ìdáǹdó lọ. Ọba wa tó wà lórí ipò kábíyèsí Kẹ́mi Ọláògùn, ẹ̀mí yóò gùn fún wa. Ọlọ́run jẹ́ mi ò gùn fún wa. Àmín.